Welcome to my channel at Yoruba Evergreen Films. Imisi Olorun ló dára. Imisi Olorun ló dára. Imisi Olorun ló dára. Imisi Olorun ló dára. Ẹ̀dá ìbọn má ti sáré kọjá Ọlọ́run. Ẹ má jẹ́ sáré Ọlọ́run lọ. Ẹ jẹ́ ká ṣe sùúrù tó lọ́jọ́. Sùúrù tó lọ́jọ́. Àsìkò Ọlọ́run lójú. Ẹ má jẹ́ ká sáré. Ẹ má jẹ́ ká sáré jọ lọ́rùn. Ọlọ́run ti dán ní kálukú mọ́gò tí rọ. Bẹ́ẹ̀ ni. Ọwọ́ Ọlọ́run bá mi sí o. Òun ló bá ní kalẹ̀. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ahọ́n kẹta ta. Ìmísí Ọlọ́run. Ẹ má ṣe sáré jọ Ọlọ́run lọ. Wa ló ṣe sọ wípé mo ti gba náà mo ti elevate àwọn tèmi wọ́n ti fòfò bẹ́ẹ̀. Sorry. Move back, Joe. Pardon me, please. For what? Sorry, please. Ẹ kú ló fẹ́. Mi wá ọ̀nà tí màá fi pè é tó máa lè fi mọ̀ pé mi ti wà lára ni. Ta ló fẹ́ pè? Ìbí àtẹ̀jẹ́ gẹ́gẹ́ bí family. Gbogbo onímọ̀ ẹni tó máa tó fẹ́ pè wá pè mí. Lórí yọ ní nọ́mbà lọ́wọ́ àbọ̀wọ̀ ní fóònù. Ọwọ́ ètò kan fi bàjẹ́ báyìí, àbọ̀ bàjẹ́ nù ran yín ni. Èmi bàjẹ́. Lẹ́nu ẹ̀. Mi sọ̀rọ̀ ò tí jẹ́ kí gbọ́kàn tí mi sọ dẹ̀ tí insult mi. Yóò ti ń sọ̀tà ara báyìí. Àbórí ẹ̀ dàrú. Màá gbági mọ́ yàrá ìyá ẹ̀ lórí. Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ó Possible! ṣe èrè. Possible! Bàbí ọ̀tá ní wẹ̀rẹ̀ yín o. àbórí ẹ̀ dàrú. Mo ti mọ̀ tí ma ṣe. Kí ló fẹ́ ṣe? Kí ló ṣe lẹ́nu gate? Ọ̀bùrọ̀ rẹ̀. Mo fẹ́ fọ́ mi lórí. Mo pẹ́ kó máa fi fọ́ rẹ̀ dànù. Ó máa fẹ́ mi lórí. Ẹ Jọ kí ni age jẹ́ kí ni age mi? kí ni èjì wọ̀ kọ̀ọ̀kan fúnra rẹ̀ sọ èjẹ̀. Kí ni age jẹ́ kí ni age mi? Gbọ̀wọ̀ ni. Abẹ́ máa wo wèrè tí ó. Máa Abẹ́ máa wo wèrè tí ó tó àbí. ọ̀gbẹ́ni ní jàre. Mo tó ti wá jàre. Wèrè tí ó tó àbí. Sani wèrè tí ó tó àbí. Ọ̀gbẹ́ni wèrè òṣìwò. Ó wà lè léwèrè dànù. Wèrè tí ó. Ok wèrè tí ó tó àbí. Ok Máa ok wọ́. máa fọ́ orí ẹ̀. Lé dànù kó lẹ́nu gate kó yẹ Kristi lẹ́nu gate fún wa náà. Kò ní jà má. Madam. Ẹ́. Ẹjọ́ tó Ọlọ́run ẹbẹ́ mi tẹ́wọ́ àdúrà. Ọlọ́run ò ní jẹ́. Ẹbẹ́ mi tẹ́wọ́ àdúrà. Ẹ wo bí wọn kì í gbẹ̀bí fadìyẹ, wọn kì í gbẹ̀bí fagùtàn, wọn kì í gbẹ̀bí fún elephant gan. Pipilalopedia gan níbo ni ní Indian. Wọn kì í gbẹ̀bí fún ẹ wo wọn ní gbẹ̀bí fún. Possible! Mi mọ̀ anyhow ṣe sábà bímọ wẹ́rẹ́. Possible! Só ti eyín. Bá mi léwèrè ìdànù tó gbogbo ọ̀rọ̀ tó ń sọ yín tẹ̀ ń dorí mi rú. Ọ̀gá wèrè ni mo fẹ́ rí. Léwèrè ìdànù náà. Ẹjọ́ tó Ọlọ́run mi kàn fẹ́ rí ọ̀gá ni. Ọ̀gá wo? Ọ̀gá kan náà mo fẹ́ rí ẹjọ́ tó Ọlọ́run. Mo ní díẹ̀ ni o. Ẹ̀jẹ̀ ni tọ́lọ́ bá ràn lọ́wọ́ kó lọ́ọ́ lọ́wọ́ ẹjọ́ tó Ọlọ́run. Mi ní díẹ̀ ni. A ní kó lẹ́kọ́ lẹ́nu gate pátápátá. Lẹ́kọ́ lẹ́nu gate. Ó máa kú kú oró ni o. Kí ló dùn? Madam, Oya go away. ó máa kú kú oró ni o. Lẹ́nu náà fún ọgáyẹ̀. Ó ṣe èrè. Oya go. Orí ẹ̀ bàjẹ́ dànù mi. Dówe. Wo orin bọ̀bọ́ yìí máa ti jáde. Bàbá wo ló jáde oníwo ni ọ̀dà mọ̀. Wọ́n release ẹ̀ ó wà òkè gan lórí YouTube. Ó ti wọ bí 1 million. 1 million views ni o láàrin ọdún méjì bí o máa ń tó ṣẹlẹ̀. Abẹ́ mi ò ṣe ní mọ̀. Are you correct? Very very correct. FIFA orí Wizkid. O tún mọ Wizkid. Ó tọ́ ti sọ pé stew. O mọ stew. Ó gbà stew. Wèrè tó já. Orí ní ti stew. Lórí ṣe ó ti go viral. Wèrè tó já. Wèrè tó current. Ọmọ yẹn tó ti lọ viral gan. Ó lọ fẹ́ rà. Seriously méjì ni o. Ìkànnì ẹ̀ ìkejì báyìí. Ọmọ bọ̀bọ̀ tá a jọ wà nínú association. Bàbá wo lẹ́jọ́ wa? Olúmídé. Ọlámídé. Ọlámídé. Tá a jọ wà l'association yẹn. Wà á tẹ Ọlámídé jà wà lásìyàn. Association yẹn wèrè. Olúmọ̀ tún release orin kan very soon say. Association yẹn wèrè. Àbí Lámídé wo ló wí? Gidi gan. Wàjọ pọ́ tìjàdì 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 mèrè yóò kọ́ lẹ́jọ́ lọ. Wọ́n bí. Wọ́n kọ́lé. Lẹ́dàánù lọ́nà. Lílọ.
Wèrè yóò correct. Mo jẹ́ kí n tún lọ bí. Màá ná gorí ẹ̀fọ́ ni. Wọ́n kò ń ṣe bí wèrè ṣe ṣe wù wọ́n kò ṣe ṣe. Ó ti yá wèrè. Máa ń di akínì yẹn. Ẹ kí ni? Kò síjà ẹ̀. Wọ́n má járí wà lánàá. Wọ́n ń pariwo lẹ́nu kéde. Wọ́n ti wù kíkẹ́ sí. Wọ́n ti rẹ́ni wèrè má máa tó kó sẹ́nu kéde máa mọ́ jọ. Turn a new leaf, sir. Please, sir. Ó rí pé mò ń wo ẹ̀ ọdẹ ló pè mí àwa náà ṣe kékeré rè àwa náà dẹ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ èèyàn rè a ní kí ibi iṣẹ́ wọn kó dàrú kó bàjẹ́ nígbà tó tọrọ àyè ọjọ́ kan péré tó fi lo ọjọ́ 5 jọ tó bá yẹ pé ìwọ náà ló wá níṣẹ́ tó bá pé iṣẹ́ tààrẹ gangan ló ń ṣe tó ń mú ọjọ́ 5 tó fi ṣe iṣẹ́ yẹn ìgbà ó lè rí fẹ́ wọlé níbo fẹ́ fi ṣe nǹkan gidi kò sí wọn tó kàn mí lọ́wọ́ sàkúrẹ́ ètò fún ẹ. Àìjọ sá. Get out of my office! Lọ́wọ́ gbọ́ ìwọ látàkọ́ ìlú. Idiot. Kọ́rin. Ẹ̀sà. Báwo ni? Ẹni kọ́ sà láti ìlú kọ́ńgẹ̀ group of companies. Ẹ̀sà ó dẹ̀ pé iṣẹ́ ayọ̀ ń sá o. Ẹgbẹ́ ọlọ́run sá adé ìṣẹ́ ọ̀sà. I'm the manager. Akúlù yìí o. Àwa màá níyẹn. Iyọ̀ ni o. Quarter 30 bọ́sì. Olúwa o. Olúwa o. Ẹ mọ̀ mí. First thing tomorrow morning, máa dé ọ́fíìsì yín. Kékeré nìyẹn. Kékeré nìyẹn. Kódà obì tí máa fún yín lélẹ́yìí. Agbó kékékékékékéké. Kò sí wàhálà tomorrow morning. Thank you very much. Ṣé ìgbẹ́ ọdún ti padà bọ́ sí? Ó ti bọ́ sí. Akúrú yẹn sà. Ṣé kàn ṣe ẹ ni? It's a problem. Wo ṣọ́ bàbá tó ṣe. Ṣé ó sọ? Ó gbà yẹ ọjọ́ kan, ó fi lo ọjọ́ 5. Sà, 5 days sà. Yes. 5 days. Imagine. Wọ́n fi iṣẹ́ ṣeré. Wọ́n fi iṣẹ́ ṣeré. Ẹ wú bẹ́ẹ̀, ẹ kò fi panẹ́. Wọ́n tẹ̀ tí wá fún query kó lọ answer ló wá ń bẹ̀bẹ̀. Wọ́n á dẹ̀ fi sí fáìlì. Kí ni? Ẹ̀kan tó kọ̀ ṣẹlẹ̀ náà ni pé ìdúró ti ṣubú láyọ̀ tó yẹ ká dúpẹ́ lọ́dẹ̀ já filẹ̀. Tó bá dẹ̀ wù ẹ́ tó tó ṣe. Now, gbogbo àwọn ọ̀dà staff ẹ pé gbogbo wa ká jókòó tó ń ká gbogbo àjẹ́. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ọkọ ẹ̀. Ọlẹ́dẹ̀. Oh, I'm not happy at all. Kí ló ṣẹlẹ̀? Sórí contract mo ti ń lé látijọ́ ẹ̀. Contract ẹ pé owó iyebíye ni millions of naira. Kò yé mi o, èmi ò mọ nǹkan tí mo ṣe fọlọ́run. Tó jẹ́ pé gbogbo contract tí n bá ti ń lé, tó jẹ́ pé gbogbo nǹkan tí n bá ti ń dáwọ́lé, tí n bá ti sọ pé báyìí náà ọlọ́dẹ máa ń bá mi gbọ́ 300 million máa ti wọlé. Èmi ló ṣe yí fún. Èmi ló ṣe yí fún táwọn Ọlọ́run. Àwa ló ṣe fún. Àwa ló ṣe fún ọkọ mi. Àánú mi dùn, ayọ̀ mi kún. Olúwa ṣeun. Àdúrà ẹ̀ náà ni ìwọ ni kó wá má dákẹ́ àdúrà. Mi lè dákẹ́. Torí mélòó lè mí mọ̀? Àdúrà mélòó mo mọ̀ lẹ́yìn wíṣkì. My darling, sórí eléyìí kékeré lóore tó wọlé yìí o. Lágbára Ọlọ́run tó jù báyìí lọ, a tún wọlé tọ̀ wá wá. Àmín. Ṣọ́ra àwọn ètò wa ń wọlé kò wá ní díbàjẹ́ mọ́ wa lọ́wọ́. Ayọ̀ àtàláfíà báyìí la máa fi jọ gbàgbé lórúkọ fi Jésù. Àmín. Ẹ̀dùn mi. Now,
ebi ń pa èmi o. Kí ló wà ní tí mo lè jẹ? Ọkọ mi kí ló fẹ́ jẹ? Orúkọ báyìí náà àdéhùn tó ṣebẹ̀ náà ló máa jẹ. Ìwọ ló ṣàdúrà kákọ́ jẹra wa yẹn náà. Bébì mi, bá mi sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ kọ́ máa ṣọ owó náà. Kọ́ máa ṣọ owó mi náà, wọ́n jẹ́ nǹkan tó bá ti wù wọ́n. Nǹkan tó bá ti fẹ́ kọ́ wọ́n dà sí. Èmi ò sínú pé ká gbé ọmọ lọ síbi kan ṣé bó ti jẹ lẹ́ẹ̀kan. No. Nǹkan tó bá ti fẹ́ kọ́ tún béèrè fún kọ́ ọ̀dà fún. Ó ṣe ayé sí mi lọ́rùn àbí. Ṣé gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi? Wọ́n ní kẹ́ ṣe bó ṣe wọ̀nyí. Ẹ ọ̀dà fún anything tẹ́ bá fẹ́ ní jíjẹ ni o ní mímu ni ẹ free. Bẹ́ẹ̀ ti yín rí látọjọ́ tí mo ti mọ̀ yín fi ọjọ́ kan disappoint mi rí ṣé wàá rí torí pé wọ́n máa sọ wípé òkè lọ́wọ́ fún mi gbé ibi tẹ́ tí mo wù yẹn ní wá sí. Àmì o. Àmì. Ẹ ṣe gọ́sà bó tẹ̀ ẹ́ pé mi ò mọ̀ yín mo ṣe ń rí for the first time ni ẹ jọ mi ìdẹ́ni mọ́ ẹ̀ láti mọ̀ yín jù báyìí lọ. You're sick ni. Are you sick? Yóò ṣe wàhálà. Ọ̀ya ni ẹ o ò ń bẹ kí ló mean by that o fẹ́ mọ̀ wọ́n jù báyìí lọ I mean I don't understand. Kò sọ bẹ́ẹ̀ ni. My dear jọ ẹ má dá lóhùn o ó ń ṣeré ni o kò mean ẹ o. Sórí pé tí Yorùbá bá sọ pé ká mọ̀ra jù báyìí lọ ó ní akọ ó dẹ̀ tún ní abo ó ṣe pé àká mọ̀ra jù báyìí lọ gbogbo ẹ̀ náà kọ́ ni fífẹ́ ó ti mú wá sí mo ti mọ̀ lẹ́yìn tí n bá pàdé ẹ̀ lọ́la ọ̀rẹ́ bébì mi rè kò ṣe bí ká fẹ́ra wa. Now ẹ ká ṣe kankan ibi kò fẹ́ pè mí mọ́ orú tí ń mú mi jù ẹ ká fi bí sílẹ̀ ká lọ síbòmí ká tún lọ sí ayé mi ayé tuntun. Ẹ tún ẹ lọ tẹ́ wa sáyé mi. Ayé tuntun. Ok ṣé ti jẹ pẹpẹ súpẹ ẹran ọgbẹrẹ. Rárá àbí. Ẹ ti bí so Ọlọ́run kọ́ fi ejò ṣe pẹpẹ sófo yín. Ọkọkọ dà. Àmì ò jẹ yẹn rí. Ẹ jẹ dorí. Ewo lẹ́dùn. Ọ̀bọ ní gbóná jẹ́ bẹ́ẹ̀ balance ní kẹrẹ́ Èkìtì mo jẹ́ mo balance. Olúwa kó wá rí ẹmu tó tutù ẹ má wọrí àmà lọ. Ó yá ẹnì ṣe ń bẹ ọ̀rẹ́ mi gbà síbẹ̀. Ẹ má wọrí ẹ ṣe kí ẹ má wọrí ẹ ṣe kí ẹ má wọrí. Olorun ṣàánú mi. Jésù. Àlá ni mò ń lá o. Wá pariwo tó yẹ kí ló ṣẹlẹ̀. Wèrè tó máa ń wá sẹ́nu géètì wa yẹn òun ni mo rí tó ń lé mi lójú àlá. Mi ṣeré ó lé mi gan ni tó bá rí bí mo ṣe ń sáré pé mo sáré wọnú mọ́tò pé kí n tẹ̀tú sáré sítáàtì mọ́tò kí n máa lọ ṣé ló dédé wọnú mọ́tò wá bá mi. Wọ́n bú mi tó dì mí mú báyìí. Ó bí mo ṣe ń làágùn láti ojú oorun ó bí mo ṣe ń sùn. Ṣé o ti tán kò tí máa sọ fún wa ti Portable nìyẹn ó lè jẹ́ Portable ló ń tọ́ tí wèrè yẹn fi máa wọ ọ̀dọ̀ wa wá ìwọ náà wàá máa yẹn ẹ̀mí ibi ò sèvò kíní kò ṣẹlẹ̀ o kò sèvò ẹ̀rù ń bá ẹ o ṣé o ti ní kan tó sọ ara ẹ̀ dì báyìí ó di pé kó tún máa fi wèrè yẹn lálàá. Ó bí mo ṣe ń sùn ó bí mo ṣe ń làágùn. Ok o ti gbọ́ ó máa tún ṣẹlẹ̀ máa wá nǹkan ṣe sí ìwọ sùn máa bá Portable sọ̀rọ̀ kó yé tọ́ wèrè yẹn mọ́ kó yé jẹ́ kó wọ ọ̀dọ̀ wa o ti gbọ́. àyà mi tiẹ̀ ti já. Ó ní kí n sùn. Sùn sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Sùn náà. Ti gbọ́. Ṣé ọ̀rọ̀ wèrè ló wá lè tí èèmà gbà mí torí Ọlọ́run?
máa sùn kàkà ń fẹ̀gbẹ́ sùn báwo ló ṣe ní làlàrí là kò sọ ẹnu gbà yẹn. mo ti gbọ́ so àlàyé àwọn transfer sí mi. báwo ìjọ mẹ́ta báwo kí ló ṣẹlẹ̀. èmi ò láì bó ṣe ṣe o má pe nọ́mbà ẹ̀ kò ní lọ o block lórí WhatsApp Facebook kí ló dé kí ni mo ṣe fún ẹ káàtì ẹ wàá sọ wípé o ti rọkàn tó fẹ́fẹ́ fine ṣé bó máa sọ fún mi ni adéjọpọ̀ àṣẹtù ẹ kódà máa tún support ẹ mi ìdẹ ní fọwọ́kọ̀ ẹ mọ́ mi nílé ẹ kiri wọn sọ kí ló ṣẹlẹ̀. bọ́tọ̀ ọ̀rẹ́ ìtìwọ́ náà ṣe yẹn ó kó kù díẹ̀ tó bá jẹ́ pé òun ti wà ní kankan fi wọ́n ṣe wọ́n dẹ̀ sọ fún wọn wípé mo ti ṣetán pẹ̀lú yín o kó yẹ kó block wọn. wá ṣé o ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo ti ṣàlàyé fún ẹ náà kó tó máa blame mi. ẹ má bínú. ẹ wá o ẹ jọ nítorí Ọlọ́run kí lẹ ń wá mi fún gangan náà mo béèrè lọ́wọ́ yín èèyàn block yín Facebook ó block yín WhatsApp ẹ tún wá kiri kí ni nǹkan tẹ̀ ń wá mi fún ṣé wọ́n sọ pé mi ló kàn ni ẹ gbọ́ mi o ẹ gbọ́ mi dáadáa ṣe rí ìpàtàpà ọ̀gbẹ̀rì a lè pa ọmọ awo bẹ́ẹ̀ o ẹ lè rí èmi fi ṣe nǹkan kan ẹ lè fi mí gún ọṣẹ kankan ni mo sọ fún yín yẹn ẹ fi mí sílẹ̀ mo gbọ́rọ̀ yín wọ̀n mo gbọ́rọ̀ yín nígboro wọ́n ṣàlàyé fún mi wọ́n jẹ́ kí n mọ̀ pé ritualist ni. èmi. bẹ́ẹ̀ ni ṣẹ́rí lọ́tẹ̀ ìbí mo ṣe wà yìí mo ṣetán láti ti ojú oníkà mẹ́sàn-án ni ritualist ni wọ́n ló ẹ̀ ń ṣoògùn owó. bẹ́ẹ̀ ni ṣé wá rí o bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹ wò mí látòkè délẹ̀ ẹ̀ rè fi nǹkan kan báyìí gún ọṣẹ ní ara tèmi ara mi kọ́ ó kọ́. kí ló kùnà tá a sọ ṣé kò sí ẹjọ́ bí ṣe blọọkì yìí ẹ jẹ́ dúró bẹ́ẹ̀ ẹjọ́ torí ọ̀nà já àdó fẹsẹ̀ wọn ni já. ẹ̀dá ìgbọ́ bá ti sáré kọjá Ọlọ́run ẹ má jẹ́ sáré tọ́lọ́run lọ. ẹ jẹ́ ká ṣe sùúrù tó lọ́jọ́ sùúrù tó lọ́jọ́. àsìkò Ọlọ́run lójú ẹ má jẹ́ ká sáré jọ lọ́run. Ọlọ́run ti dán ní kálukú mọ́gò tí rún bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan àǹtí ọdún pẹ́ gan mo ti rí wọn. ẹ wá. Yes ma ṣé kò sí mi. kí ló ṣe yìí. ẹ̀dẹ̀ ni mo ṣe ẹ ti rí wọn mo dúpẹ́ ẹ kàn wọlé bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ jáde bẹ́ẹ̀ fẹ́ máa lọ bẹ́ẹ̀ kí ló dé. ẹ wò ó ẹ jẹ́ kí èmi sáré sọ fún yín àwọn tó ń wáṣẹ́ security wọ́n pọ̀ rẹpẹtẹ ẹ̀yin wá opportunity ẹ wọlé bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ jáde bẹ́ẹ̀ tí ẹ fẹ́ ṣe ọmọlúwàbí rárá. mo ti understand yín mi really ní much lọ báyìí but mo ṣèlérí fún yín as soon as tọ́wọ́ ti fún mi níṣẹ́ first salary máa fi compensate máa dẹ̀ tún ṣe yín dáadáa. ẹ ṣe gan. ẹ máa lọ àwọn orin tẹ bá bẹ̀rẹ̀ iṣẹ́ tán báyìí sí ìkápọ̀ oníwò yín jù. àǹtí ẹni tí wọ́n bá ti jáde ni àwa máa wọlé ṣé ẹ ti gbàgbé wa báyìí. ẹ má wọrí ẹ fọkànbalẹ̀ má kó wọn sí ṣe ti gbọ́. ẹ fọkànbalẹ̀ yẹn ẹ ti sọ́tò ẹ̀mẹ́ta lórí ìjókòó táwa ẹ̀ níbo gangan lẹ bá wa bá ṣe wá dé pẹ̀lú ọ̀gá. madam ṣe bẹ́ẹ̀ mi ni mo ní kẹ́ fọkànbalẹ̀ ẹ má wọrí ẹ wò fáwọn yín ló wà lókè mi báyìí ṣé gbogbo àwọn fáwọn tó wà nísàlẹ̀ yìí tó ti gbé wá síbí ó ti pẹ́ mo mọ̀ gbé titi yín sókè rẹ̀ ṣe ti gbọ́ ẹ má wọ ẹ mọ̀ kan ẹ jẹ́ kí n tẹ lọ bá wọn nílé ṣe ti gbọ́. ẹ ṣe gan ni ẹ ṣe ẹ má wọrí lunch yín lè nìkẹ́ ní wàá guarantee. Ọlọ́run àti kò bọ̀ sí àmà ní láti compensate òun náà kò ṣe gbogbo wàhálà yẹn lásán. yes kí tiwa náà má lọ dàbí ẹni tó yẹ ṣe béèrè lọ́wọ́ ẹ̀. àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ naturally ló má jẹ́ ká rí. madam kí ni mo sọ fún yín mo ní kẹ́ fọkàn yín balẹ̀ ọ̀gá ti di pé kẹ́ máa bọ̀ nílé kẹ́kọ̀ọ́ wọlé báyìí kẹ́kọ̀ọ́ bọ́wọ́ lùwé kẹ́gbà contract in the straight àmọ́ o tójú bá yẹjú kóhùn máa yẹ o. olúwàjì o èyí ò ṣe problem at all ṣe rí contract kó tó di pé wọ́n tiẹ̀ máa fún wa lówó ẹ̀ rárá ni máa ti fún yín ní 500,000 naira. ẹ ṣọ yes. irọ́ ni. láíláí àti ẹ ṣe bá kó sí wàhálà ẹ jẹ́ àwọlé ẹ jẹ́ àpọ̀jù ọ̀rọ̀ mo lè máa tẹ̀lé. ẹ ṣe gan ni thank you. ẹ máa ṣe wò dúpẹ́ thank you so much. ọ̀gá àwọn tó bá ń sọ̀rọ̀. okay. ọ̀gá náà wọ̀ wá dáadáa. You're welcome. Madam, ó lè fẹ́ rí mi, you know. Thank you very much, sir. It's concerning the proposal we submitted last week. So, Secretary wa ní pé ẹni ká wá rí yín, you know. So we are glad to see you. We are happy to be here.
Oh, that. Yes, mo ti rí oh, okay, wà lọ́fíìsì àbí? Mo ti rí proposal yín. Yeah. Beautifully written, okay? And mo rí àwọn nǹkan tí ẹ post sínú ẹ̀, okay? But the problem I have is this. The job we are talking about, it's not, permit me to use the word chewing-gum business, okay? It's a serious business. Our Romola group of companies, where they are posing 45 million, I mean 45 million, and you can post 20 million. It simply means that you are not ready for the job. No, ever been Sherry company we do our investigations before we push contracts out. You see, what I'm saying in essence is this. Company sir. Permit me to learn, please. You see, atimo wait sharing. Atimo yeti o le pari e. Iye tó máa jẹ́ èrè contractor. Atimo ká tó gbé síta. But you posing 20 million, it simply means you're going to do a shoddy job. Honestly. Sir, project Adex ta ṣe tó wà nínú proposal wa sir. Kò tó 20 million ta handle. Torí pa fẹ́ jẹ́ kí ìta fẹ́ handle yìí kó tún fine ju títí Adex lọ. Òun gan ló yẹ ká kọ 20 million. And again sir, ṣẹ́rí bẹ́ṣẹ́rí wà yìí ẹ mọ̀ wá dáadáa náà à ń ṣe àìmọ̀fólókò yín. Àwọn abádẹ ṣe wà yìí ó yẹ kẹ́ ti mọ̀ gan. Kì í jojú mẹ́ràn. Then ṣẹ́rí iṣẹ́ ta pè ní 20 million yẹn. Àwọn kan kàn fẹ́ fi búrẹ́dì kò yín lómi ọbẹ̀ jẹ. Náà ṣe pè fún yín ní 45 or more. The same thing that ṣe fún Adex is the same thing we want to do for you. And torí ṣẹ́rí tabatẹ̀ ask for 50 million sir. Ni believe e o pare e, but because we want to do something much more better than that. Wa be ngba ton wa be ngba ta commission now. Nǹkan ta fẹ́ ṣe a tún fẹ́ kó better than that. You asked us to come after you saw what we did because you were impressed, sir. I'm surprised you're saying that 20 million could be too small and sir, Torupa wo kin exaggerate price ni sir. Exactly my point. You know, when we are talking Hey, please. I am talking to somebody. Please. Aha. Now, 20 million naira, it simply means you're going to use inferior materials. Yeah. Oh, sir. Madam, please. At the end of the day, when we turn that job to the federal government, no man so company who present the come on. You see, I think you should go and learn from Romola group of companies. Yes. Okay, you can say that. I'm surprised that we sorrow nípa àwọn Romola group of companies. We do better than they do. We deliver quality. And you wanna was síwájú. Mo bá wa rárá. Exactly what I am saying. You see, Romola group of companies then so they do a good job. They don't like koko gba owó díẹ̀ kó iṣẹ́ wa dé lájì kó wá sọ pé owó yẹn ò tó just like bẹ́yìn ṣe fẹ́ ṣe. You know, Romola group of companies, they do their investigations, do their costing, and you know they present a good proposal. Not this 20 million naira. You know, I don't understand. Anyway, madam and sir, mo wish pé bóyá next time get to try locking. No, that doesn't mean pa nja o. Ṣẹ́rí tí àwọn iṣẹ́ tí ó bá wà ní level tí I mean 20 million level tó bá jáde, we will call you. But this particular one, Romola group of companies ló máa ṣe. Because àwọn ní quotation wọn ló superb. Okay? Thank you, lady and gentlemen. Now, get me the file of Romola. All right. Ṣé rí pé èmi ń wo ọ̀rọ̀ yẹn bí ìgbà tó jẹ́ wípé ejò lọ́wọ́ ni. Ṣé rí ó yẹ kí èèyàn ti bí ìṣáná kéèsì ogun. This man
tí ó wá ń sọ oríṣiríṣi fún wa ń sìn ṣé mo rí pé is the same person nígbà tá a ṣe adex tán project wọn fúnra rẹ̀ náà lórí he said he loved it fúnra rẹ̀ ló sọ pé he want exactly like that or better than that that was like okay there's no problem only anybody bá mú proposal wa before us he said he's going to cancel it and still give the job to us. ó ṣe ń yé mi náà lẹ́nu nìyẹn. ṣé you understand this is the same man tó máa ń béèrè wípé ìgbà wo là ń bọ̀ have we not done the proposal. àwa débẹ̀ lẹ́nìí iṣẹ́ táwa mọ̀ wípé gbogbo nta fẹ́ ná lórí ẹ̀ bóyá 9 to 10 million naira. exactly. ó sọ fún wa wípé òun ti ṣe investigation ó yẹ kó ju 20 million naira lọ. nǹkan tí mò ń rò ni pé ó ní láti jẹ́ pé Romadi group of companies ó ti ń go spiritual about this issue. Ení èjì ẹ̀ta company kẹta mà ní tí nǹkan báyìí máa ṣẹlẹ̀. I am thinking so too. You know why? Ìgbà tí ọ̀gá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ní wípé òun ṣe investigation wípé gbogbo owó tó máa parí iṣẹ́ yẹn pé yẹ kó lé ní 20 million so which means he has not done any investigation. ó tiẹ̀ ti jìnnà síra jù. ó ti pọ̀ jù. 20 million to 45 million. So now that you want to give it to àwọn tó máa parí iṣẹ́ with 45 million naira that's a waste of money. Yes. And he's not the kind of person. So definitely something wrong is something terrible is going on somewhere. We have to do something about it as a matter of urgency. Ọmọ tó máa ṣẹlẹ̀ ṣorí tí ọmọdé bá gbọ́ngbọ́n kúkú ìyá ẹ̀ gbọ́dọ̀ gbọ́ngbọ́n sísè o àwa ò ní lajúlẹ̀ kí kọ́rọ̀ wá dàbò ṣe dà yẹn o tá a bá tètè falẹ̀ mọ́ honestly Ọlọ́run má jẹ́ káwá dohun gbàgbé a máa di pa àwọn máa sáré kiri Ọlọ́run má jẹ́ láyé tèmi kọ́ wọlé jáde bì kan. afẹ́fẹ́ láyé o ó màmá mi fẹ́ lẹ́lẹ́ ibi tó bá wẹ̀ fùfú lẹ́lẹ́ ló darí ewé oko lọ bá ti tètè mọ̀ pé torí dání sí láńgbé o bá ti má ṣe rògùn rọ̀ṣà bá jókòó sí bàbá mi. ṣáájú máa lò gbà yí pẹ́ o tẹ́ ni mo sọ olówó ṣàlàyé wọ̀ olówó ṣàlàyé mọ́ lóníṣkẹlẹlẹ. Andabi alala, yeah. Ibà kájọ mílíkì ìgbà ọmọ tó yí gẹ̀gẹ́ yìí. Mo mú ọwọ́ mi bà á wọ́n rò pé mi ò lè fọwọ́ kàn ni o at the end of the day ọwọ́ mi ṣe kí ni ọwọ́ mi bà mí dì í mú nítorí ẹ̀ ní fi ṣe travel tí mo fi padà dé àṣé kan tí mo wá lọ tí mo wá lọ sí Sokoto àṣé òrè lápò abẹ́ àpò abẹ́ Sokoto mi ń bì ṣáájọ́ máa ń lò gbà yí pẹ́ o. ẹ ṣeun ẹ̀yin ìyá mi ọ̀pá kí àmàkí alágbogbo dẹ ẹ ṣe lọ́mọ ọdún yín ṣe ẹ wo ẹ kú ìjókòó arákùnrin mi arábìnrin yìí ẹ ní búrìbùrì kẹ ẹ bá wọn jíjó yà ọmọ aráyé ò ní fẹ́ gba fún yín lóúnjẹ ṣe rí ohun tí àwọn ìyá mi ò nílé àpàkẹ́ àlàkẹ́ tí wọ́n ń wí fún mi ni wípé arákùnrin tẹ́ ẹ torí rẹ̀ wá yìí ẹni tẹ́ ẹ lè péré ẹ̀ láì dání o àfi kẹ́ ẹ yá ẹjọ́ parapọ̀ kẹ́ ẹ jọ mọ́ gbaṣẹ́ pọ̀ bẹ́ẹ̀ bá parapọ̀ tẹ́ ẹjọ́ ń gbaṣẹ́ pọ̀ nǹkan yóò bá mọ́ ní lọ síwájú nǹkan yóò mọ́ dáa àmọ́ bẹ́ẹ̀ bá gbèrò pẹ́ péré ẹ̀ láì dá yọ lẹ́yìn o. bàbá nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ ni wípé ká ló darapọ̀ mọ́ Rọ̀mọ́lá group of companies. yóò dáa fún ọ kárí. Bàbá ṣe rí ìṣòro kékeré kan ló wà bẹ́ẹ̀ ṣe rí àwọn iṣẹ́ táwa máa ń ṣe ó máa ń so nice tó yẹ pé ó máa ń dá dúró bí ká sọ pé stand out ó máa ń dá dúró tó jẹ́ pé táyé bá rí wọ́n á máa kan sára sí wa ṣe rí iṣẹ́ táwọn bá ṣe téèyàn bá débẹ̀ báyìí
a kàn wò bí ìgbà yẹn pé ṣé mo àwòmọ́jú kò ń bẹ̀ ni nígbà tá a bá wá darapọ̀ mọ́ àwọn tí ó ṣe ohun tí ò dáa kó má wàá fi tiwọn kó bá tiwa kó wá di pé àwọn àtàtì ṣe quality job bàbá wọn máa wò wá bí oníṣekúṣe kódà tá a bá débẹ̀ tá a bá ní òkè o 10,000 níṣẹ́ ìmọ̀ àná wa o tóun bá débẹ̀ bàbá tó bá tó 100 ní 100,000 ló máa kólẹ̀. ẹ̀yin ọmọ mi sọ́ọ̀rí àwọn tó nílẹ̀ tó lágbèdè méjì ayé òun ọ̀run ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀rọ mọ́lá rẹ ti pè yìí ó ti bá wọn ìyá mi ọ̀pá kí àlàkí alágbogbo dé arúgbó asomọ́balẹ̀ ó ti bá wọn múlẹ̀ ìdí nìyí tẹ́ fi gbọ́dọ̀ kórì rẹ̀ níbí o bẹ́ẹ̀ bá wá ní dandangbọ̀n àfi kẹ́ ẹ kórì rẹ̀ níbí gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú yọ lẹ́yìn o ẹ lọ rí parapọ̀ mọ́ kẹjọ mọ́ jẹsẹ̀ yín lọ bá tán. bàbá kàkàkà darapọ̀ mọ́ Rọ̀mọ́lá group of companies tó bá kọ̀ lóge àfọlẹ́kọ̀rọ̀. ẹ padà wọ́n dánwò bọ́ ọ bá dánwò àdárùn rí béèyàn bá dánwò bó bá forí gbárí wọ́n ní bẹ́yìn kan bá sojú títí tó bá dárí sàpáta kí ni yóò ṣe yóò fọ gbẹdẹgẹdẹ ni wọ́n dánwò ọdún orí. ọmọ tó máa ṣẹlẹ̀ ṣùrí bàbá bó ṣe wà yìí gbogbo nǹkan tó sọ yẹn pátápátá tá a bá dọ̀rùn bákan náà. ọ̀kárí ó ṣe wọn mọ́ mi ní búrìbúrì kẹ́ bá oníjó yà èmi náà mọ̀ gbìyànjú lórí ọ̀rọ̀ yìí ẹ ṣeun. kò sí gbogbo nǹkan tó lè wù kó ṣe láyé o ò lè mí tọ̀fù aláyé ọmọ bí táwa ti bàbọ̀ kó tó di pa délẹ́bù tá a dé yìí tàbá sọ̀rọ̀ pé kéèyàn lówó àwa lówó ni àdẹ̀tọrọ jẹ mo mọ àwọn ìgbésẹ̀ tí mi ti gbé mo mọ ìmísí Ọlọ́run tó wà nínú ayé mi tí mo lè fi jẹ́ mílíọ̀nìà tí mo dà lẹ́nìí kí ni wọ́n wá bẹ́ mi sọ kí ló bẹ́ mi sọ nípa ọ̀rọ̀ owó níní ọmọ tó pè mí ní gbòòrò ni cash money cash money àwọn ò sí nínú rádaràda o àwa máa ń fowó ṣàánú ni pàdé mi jọ torí Ọlọ́run mo ní ìdí kankan ni kì í ṣe pé yà jẹ mí o mi wà òkè gan mi lówó lọ́wọ́ dáadáa tó ti yẹ ẹsẹ̀ láyé àkọ́kọ́ tí mi kọ́kọ́ wá mi wà mo wà òkè gan dọ́mi kan nídìí owó kékeré kan ni mo fẹ́ fi ra nǹkan ní junction bẹ́ẹ̀ 50k. wèrè tẹ dówó mọ̀. fún mi ní 50,000 naira mo fẹ́ fi wá nǹkan rà ń bẹ̀. 50k wèrè kí ló fẹ́ fi 50k ṣe. láyé ẹ bá pè mí wèrè mọ́ kò ní dá fún àbójá wèrè. kí ló mọ̀ tán fowó ṣe. àbójá wèrè ni nígbà yé mi àkọ́kọ́ mi lówó burúkú gidi lọ́wọ́. I can see. èmi ní kànmá ni mo dá wà èmi ní kànmá ni mo wá síbi àbúrò papọ̀ tájọ wá ni. má bá mi sọ̀rọ̀ má pè mí wèrè mọ́ tó o bá fẹ́ tẹ́ ọmọ kan tí wàá ṣe fún mi jọ tó Ọlọ́run ọkọ̀ aṣẹ́wó jọ sọmọ bíi tí kọ́kọ́rọ́ mọ́tò ìwà àjọ sáré yá mi mo fẹ́ lọ fi gbólóṣó. mo ẹ̀ṣẹ̀ rẹ̀ pórí ẹ̀ ti dàrú ni mọ́tò tèmi kí n fẹ́ ń kí ẹ̀. mo fẹ́ fi mọ́tò mo fẹ́ lọ fi gbólóṣó ní junction yẹn jọ tó Ọlọ́run sáré yá mi. o ti jájà ló. orí ẹ̀ ò pé. ó dà ìpolóṣó yẹn gan ló gbé tó fi ya wèrè yìí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe gangan nìyẹn. kì í ṣe fọ́tẹ̀ mi tí mi ya bí ni èmi cash money tí mi ya bí tí mo ń bẹ sọ̀rọ̀ pé mo kàn nídìí owó rẹ̀ ó fẹ́ máa fi mi pa kò ní jẹ orí ẹ̀ bàjẹ́ dànù ó lè bẹ̀rẹ̀ sí ní embarrass mi ṣá. àmọ́ kan tó máa tójú bọ̀ tó máa tó ń wá káàkiri. èmi ló fún ní $1. Trump ò gbọ́dọ̀ rí mi kó má fún mi lówó gidi ìyá oyè ló tọ́ Trump dàgbà lábúlé ọ̀tún mo rò kórìí ẹ̀ ti dàrú ó fẹ́ mi ní $1 kò ní yẹ ẹ̀ bẹ́ẹ̀ ó sì kì dànù. ìwọ mọlẹ́bù mi ṣá ó dẹ̀ mọlẹ́bù tí mo ti dé kó tó di pé mo jẹ́ bí mo jẹ́. Jídé ni bọ̀bọ̀ yìí náà. ṣé o mọ̀ rí ni. mo mọ̀ rí dáadáa bẹ́ẹ̀ tó mọ owó ni mo fi mọ̀. níbo ló ti mọ̀. a jọ lọ school ni náà. for real. schoolmate mi gidi ni mi ò lè ṣí mọ̀. eléyìí ti jájà gidi gan. bọ̀bọ̀ yìí ti ja wèrè gidi gan arò gbọ́dọ̀ reject ẹ̀. ọ̀hún orí eléyìí láàrò ọlọ́run mo ṣì nǹkan tó tojú bọ̀ wọ́n á máa wọ́n nǹkan tí ò sọnù kiri ó ti tojú bọ̀ bọ̀kúbọ̀ ó ti yí lórí dànù. I was so surprised when I saw you. Ó fún ọ́nà tí bá ti rọ opportunity láti jáde báyìí máa sáré rin gbogbo orin tó yẹ kí n rìn ní jíbọ́ ló kì í fi mí lọ́rùn sílẹ̀. Mo fọ́. Ó ṣe jàre my dear. Ọ̀rẹ́ mi ọjà tiẹ̀. Ó ṣe jàre.
friend, I've missed you. Ẹ wọn kan tó ṣẹlẹ̀ agora wa èké tá à ń ṣe látàrọ̀ kò jẹ́ kí n tèlé sọ pé ká snap kí n tèlé máa tó fi rántí. Ó yá pictures. Yes, nice. Are we? Oh, of course. Oh yeah. Oh yeah, Instagram thing. Yes. Not everything. Mo wà pa. Kò ti close. Mo ti close. Ọ̀rẹ́ mi ló wá kí mi. Wo mo surprise tó lè wá mi wá bí báyìí lónìí. Please, I want you to snap us. For memory thing. Oh, sorry. Ẹ̀yin ní passport. Àti sọ̀rọ̀. This is awesome. Ọ̀rẹ́ mi wọ́n ti gbé ní Instagram. Bẹ́ẹ̀ni o. Àǹtí ẹ̀ mú fún yín wá. Ẹ wo lẹ́ẹ̀kan yẹn tẹ́ ní kí n yà yìí. Tí fóònù yìí kú, mo rí ẹni tẹ́ fi sórí screen saver. Ẹ jọ̀ọ́ ta ni. Báwo ló yẹ jẹ́ sí i? Ọkọ mi ni. Ọkọ ẹ ni. Jíbọ́lá. Ẹ má bínú. Ṣé ẹ mọ́ra ni? Mo Jíbọ́lá bí ẹni tó mọ owó kan. Classmate mi àjọ lọ school. What a very small world. Ṣẹ́rí Jíbọ́lá gbàtà wà school. Ọ̀rẹ́ lè máa tẹ̀. Mo wà surprised. I am telling you, we are just 10 like that. Èmi ò ń bóbìnrin ẹgbẹ́ mi sọ̀rọ̀ rẹ o. Mi ò like obìnrin rárá. Ọkùnrin lọ̀rẹ́ mi. In fact, mẹ́wàá ni wa. Bẹ́ẹ̀ ni, Jíbọ́lá, Jídé, Tolú, Báyọ̀, bẹ́ẹ̀ báyìí jọ rẹ̀ nìyẹn. I am telling you, a jọ lọ sí school kan náà ni. But nǹkan tó kàn dùn mí ni wípé recently mo rí Jídé. In fact, condition tí mo bá Jídé mi ò like ẹ̀ rárá. As no ti ya wèrè pọ́nbélé. Ọlọ́run ló mọ̀ nǹkan tó rí ní kọ́ọ̀sì. Ẹ wo ẹ bá mi kí Jíbọ́lá tẹ bá dé lò. Tẹ́lẹ̀ pàdé Yétúndé Ògúnládé. I am telling orúkọ yẹn ó ti sick mọ́ brain ẹ̀. Kò ní ẹ bá gbàgbé. Ìkọ̀sọ̀ rẹ ni wá. Ẹ bá mi kí ṣe. Ọ̀rẹ́ mi lọ́jọ́ lọ sí school. Ọ̀rẹ́ mi lọ́jọ́ lọ sí school. Jẹ́ kí n fi pàtó díẹ̀ sí. Ṣé ètè sí? Abẹ́rẹ́ ìtàn. Ó ní lè lò. Ọkàn ni. Ṣé wàá kọ́kọ́? Bọ́ tó pẹ́ náà. Má bínú. Ṣé wàá ókè? Mo mọ̀ pé láti bọ́ ẹ̀sẹ̀ pa. Gidi gangan. Má wọ̀rọ̀ jẹ́ ń bẹ arrange because of my agents. No wahala. I need something light. Ọkọ ẹ̀. Ọ̀rẹ́ mi kan tí mo lọ bí mo ṣe jáde tí mo gbọ́dọ̀ pé mo ti rí ti pé òkè tí ẹ̀ kì. Gbàtà tó dé mo ti mọ̀ pé obìnrin oníwàhálà pàṣẹ tó ń yọ fún wa snap àjà picture tó bá ti rí wa ti pẹ́. Àmọ́ mo bá gẹ̀kọ́ ń bẹ̀ ọ̀rẹ́ mi ni sọ̀rẹ́ tiẹ̀ ni. So bó bá ti jókòó tá à ń ya fọ́tò tébí tó yọ fóònù tá ṣáà ń dára pé àti ríra wa ti pẹ́ ẹ jẹ́ ká máa yára wa lọ o ni mo gbé fóònù tèmi ńlẹ̀ létà mo wá ń yẹ̀wò báyìí so bí mo ṣe ń yẹ̀wò bí ọ̀rẹ́ mi yẹn bó ṣe rí fọ́tò tiẹ̀ nìyẹn. Madam ṣọkọ yín lẹ́nu yìí ni mo náà kọ́ mí nì. Ṣé kọ́kọ́ sọ̀rọ̀ mo ṣọ́ọ̀kì yìí náà mo pé Ọlọ́run má mú wa àmọ́kọ́ tó ń ṣẹlẹ̀. No ẹ má rò bẹ́ẹ̀ ṣé ń ro yẹn o pé èmi àtọkọ yín àjọ lọ sí skul ni mo ní ẹjọ lọ sí skul kẹ́hún nìyẹn. O dẹ̀ bẹ̀rẹ̀ orúkọ ẹ̀. Ó ní òun Yétúndé Ògúnládé. Yétúndé Ògúnládé. Ọmọ pẹ̀lẹ́ rẹ̀ kan skul máa ṣó ti tóbi. Ó ti sọ̀rọ̀ gan sí o. Ọmọ ẹbẹ̀ gan ni. Ibo ló ti rí sábẹ̀ta ló ń gbé ni. Ó yà mí lẹ́nu bó ṣe rí mi bẹ́ẹ̀ ló ń dáhùn gan-an sẹ́ran àgbà àwọn tí lọ́kọ̀ yín ti pẹ́ mẹ́ bá mi kí o máa ṣe gbé máa ṣàwò. Sọ fún ẹ nọ́mbà ẹ̀ sá. Mi ti wá dúró gba nọ́mbà ẹ̀ torí mi lè gbà. Ẹ lè fi ṣe gbogbo ẹ̀rí ká máa lóhùn ní jẹ́. Kò tó wá yà mí lẹ́nu tó sọ ni pé ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí ń ka gbọ́n wọn tẹ́jọ́ lọ sí skul àwọn tí lágbájá ó ṣèwà ní pé kò tó dé wàá dùn jù ni pé bọ̀bọ̀ kan ní pé gbogbo yín pé ẹjọ́ lọ sí skul ní Jídé bó ga báyìí pé ó hands gọ́ngbà tẹ̀ wọ́n skul ní pé bóun ṣe wá dé òun wá rí lọ́nà ní pé bọ̀bọ̀ yẹn ti ya wèrè gbogbo ṣe máa ń ju ebi bọ̀bọ̀ yẹn ṣe máa ń ṣe wọ́n jọ bọ̀bọ̀ wèrè tó máa ń disturb wa lẹ́nu gate wọn bí báyìí. Jáde skul. Kí ni? Ọ̀sáìlì kẹwàrà wọ. Jọ tó pé Jídé tó ya wèrè tó sọpọ̀ rẹ̀ tèmi yẹn òun ló máa wá kérésì lẹ́nu ọ̀nà wa yìí jọ wàá ti dáná fún láìmọye ìgbà
màá ti fún lówó láìmọye ìgbà màá ti fi aṣọ sí lọ́rùn láìmọye ìgbà wáyé èmi ò mọ Jídé kankan tó ti yà wẹ̀ Jídé tèmi mọ̀ kó pọ̀ mo Jídé tó yà wẹ̀ èmi mọ̀ rárá. ok o mọ Jídé eléyìí tó yà wẹ̀ yẹn ìtí wọn sọ pé yà wẹ̀ yìí. mi mọ Jídé kankan. ok kò sí problem èmi tẹ̀ ní kí n bí ẹni kí ẹ sáré wọlé kí n wá nǹkan tó máa jẹ. ok ọ̀rẹ́ jẹ. ṣe dà tó bá ti ń ṣe ṣàfùfún mi ní kọ́ọ̀pù wíṣkì kan. Báwo ni jáde Ṣọlá ti mọ̀ pé mo mọ Jídé rí? Bọ́lọ́ ti mọ̀. Ta ló sọ fún? Ẹ wo èmi mọ̀ ní fáínánsì mi ò mọ̀ náà nìyẹn àbí kí n sọ fún ni rárá obìnrin tọ́jú tó máa rò. Ìmísí Ọlọ́run ló dára ìmísí Ọlọ́run ló dára ìmísí Ọlọ́run ló dára ìmísí Ọlọ́run ló dára ẹ̀dá ìgbọ́mọ́ ti sáré kọjá Ọlọ́run ẹ má jẹ́ sáré Ọlọ́run lọ ẹ jẹ́ ká ṣe sùúrù tó lọ́jọ́. wọ́n bí sórí wọ ọjọ́ kú ẹ̀wọ́ mi ló wà o ọjọ́ kú ẹ̀wọ́ mi ló wà o ọjọ́ kú ẹ̀wọ́ mi ló wà o ọjọ́ kú ẹ̀wọ́ mi. ọ̀gá mo gbé Jídé kí ló dé ẹ ló ṣẹlẹ̀ wọ́n ní wàá máa dàmú láàmú kí ló fẹ́ sọ́kọ́ tó fẹ́ náà. ọ̀gá ẹni mímọ yín ni. tó a tó jẹ lóyún wàá fọ ẹ tó a yẹ sọ ni wàá fọ ẹ tó a tó wọ gbà kó máa lọ. ká ní mo mọ̀ pé ẹni mímọ yín ni mi ni máa ń sọ̀tẹ̀ láti jọjọ yìí tó ẹjọ́ wà ní. mi mọ̀ pé yan ọ̀gá ni ẹ má bínú Mr. Wèrè ẹjọ́ tó yọ lọ. kí ló fẹ́. ara wọn wálé nì jẹ́rí bọ́n ṣe wà yẹn àjọṣepọ̀ máa wálé sára wọn tó yẹ hàn pé ìran Yorùbá ló lórí wíwú orí wọn wú ni. mi wà mọ̀ pé ní mímọ́ yín ni o mi mọ̀ pé tẹ̀jọ́ lẹ̀pọ̀ ni náà mo tẹ̀jọ́ láti mi mọ̀ pé tẹ̀jọ́ lẹ̀pọ̀ ni mi lè ẹ̀ bára tẹ̀jọ́ àti mọ́ láyé. wo a máa sọ not now a máa sọ. mi mọ̀ pé ní mímọ́ ni. Jíbọ́lá kí ló ń ṣẹlẹ̀ gbogbo náà sọ fún mi. Torí tẹ́ni tó ń purọ́ fún ọ̀bá mọ̀ bọ́tẹ́ ẹni tó ń purọ́ yìí gangan fúnra rẹ̀ mọ̀ pé lòun pa. Mo ṣe ń rí gbogbo fíìmù tó ń ṣẹlẹ̀ mo ṣe ń rí lẹ́ni ni o. Bọ́bọ́ obìnrin yẹn àtijọ́ tó ti ń wá síbi báyìí tó máa ń create scene nínú compound tó máa ń pariwo níwájú ta. Èmi tẹ̀ rò pé ó yá torí portable tí ẹnu máa ń ṣe wọ́nrọ̀wọ̀nrọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ nítorí òpè ló ń gbé wèrè yẹn wá síbí báyìí. Lẹ́yìn ìgbà yẹn ni mo ti bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé o mọ wèrè yìí rí òun jẹ́ kó yé mi pé o ò tiẹ̀ mọ̀ rí rárá mo dẹ̀ gbà bẹ́ẹ̀ sẹ́ lẹ́nu àmọ́ èní ni mo ṣe wá rìn nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ ariwo tí mo ti dúró tí mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo dúró tí mo ń wo tí bàbá yẹn ṣe ń gbé súnmọ́ ẹ tí òun náà ń dárúkọ ẹ̀ farafara Jíbọ́lá má jẹ́ ń purọ́ fún ẹ ẹ̀rù bà mí jìnnìjìnnì mú mi pé tó ọkọ mi mọ wèrè rí wọ́n rí pé mo tẹ̀lé lẹ́yìn lẹ́ẹ̀kan bí mo ṣe wà nínú ilé yẹn ọ̀rọ̀ yẹn ń ṣe mí ní kàyéfì ara mi ò lélẹ̀ ó jẹ́ kí n padà síta ibi tí mo ti ń rìn kiri ibẹ̀ ni mo ti rí owó ẹyọ yìí ṣòdì mọ̀ pé kì í ṣe alákọ̀ọ́kọ́ kì í ṣe lẹ́ẹ̀kejì tí máa ń wèrè yìí bá wá la máa ń rí owó ẹyọ yìí ṣó mọ̀ Jíbọ́lá
Jíbọ́lá sọ fún mi kí ló fi pilẹ̀ ọ̀la ẹ̀. Jíbọ́lá ò ṣeṣọ́. Ọ̀rẹ́ ẹ̀ ló fi ṣògùn owó. Torí ẹ̀ ló ṣe fẹ́ máa rí nínú kọ́ńpáǹdì ló ṣe ń pàrà bíbá ẹ̀. Ó ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Mi mọ̀ pọ́kọ tí mo fẹ́ sílé oògùn wo ló ṣe. Tó bá wá yá ń sìn tóun babaláwo ẹ bá wá ní kó wá rìn ní owó ẹ̀. Tó bá wù rárá tó bá rẹ́ni tó fẹ́ mú lọ ọmọ pé mi ló kàn. Èmi ló kàn tó máa mú lọ. Tí bá gbàgbé sùn pẹ́rẹ́ báyìí àfi kó gbígbá lé mi lórí mí. Ẹ̀kan náà kí n máa pọ̀ owó jáde fún ẹ ni. Olójú òde ní lọ́jú èsì lè kí tálùbọ̀ kó wọ̀ ó ṣé o. Jíbọ́lá gbowó ẹ̀yọ ẹ̀. Jíbọ́lá kò sí tó fẹ́ sọ fún mi o. Kò sọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi jáde. Mo ń gbọ́ ẹ. Ojú mi láti ṣe tó ti mọ́ mi ṣé mo parọ́ fún ẹ rí. Irú ìròwò ló ń ro yìí. Irú nǹkan wo ló ń jáde láti ẹnu ẹ sí mi. Lóòótọ́ Jídé ọ̀rẹ́ mi ní láti kékeré àjọ lọ sí school ni ṣùgbọ́n jẹ́ kí ọkàn yẹ o gbogbo owó tí mo ní kò ní kankan ṣe pẹ̀lú wèrè tí Jídé yà rárá. But Jíbọ́lá gbogbo àti mò ń bèèrè lọ́wọ́ ẹ kó ṣe mo rèé rí kó tó sọ fún mi nípò mo rí ni. Sórí gbogbo àti bàtà Jídé ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi inú mi kò kì í dùn rárá ó máa ń ṣe bákan lára mi ní kódà tí bá sọ fún ẹ pé mo mọ̀ rí báwo ni ọkùnrin ṣe fẹ́ feel wípé ọ̀rẹ́ ọkọ ìwé ni olúwa wá sílé tó máa gbá gèdè ní gbogbo bàtúbà ti wù. Baby, are you sure? I'm very sure. Tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo ọ̀la tó ní kò ní nǹkan ṣe pẹ̀lú wèrè kí ló ń tó wọ́n ń dìdá ẹ̀ fún mi. Tó bá bá mi bọ́ kò sí kankan tí mi lè fi búra fún ẹ gbé nǹkan náà sílẹ̀ máa fi búra sí ẹ. Jádesọ́lá mi ṣẹ̀ṣọ́ mi ṣògo mi ìṣáájú kankan èmi sí Ọlọ́run mi kódà sórí owó ẹ̀yọ yìí ó ṣe ń ya èmi gan lẹ́nu èmi gan ṣe ń wò pé kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n kàn wá wò pé ó tọ́ ní títúbí mẹ́rin márùn-ún tí mo ń ṣàkóso pa lóòótọ́. Ọkọ mi tó bá jẹ́ pé lóòótọ́ ò mọ kankan nípa nǹkan tó ń ṣẹlẹ̀. mọ̀ ìbéèrè ilé ìwọ tí mo bíbẹ̀ tó fẹ́ máa disturb ayé ẹ̀ fún èmi aláti ṣe mi ọmọ ti ṣe ara ẹ̀. kí la máa ṣe báyìí. ìwọ má wọrí. ṣé ti gbọ́? ṣẹ́rí ẹni tó jókòó yìí ẹ̀gbọ́n mi ni mo mean bíi sísá lọ ṣe jẹ́ sí mi ó wá ní just very little issue minor issue kékeré ni wọ́n jẹ́ wàá bá mi wọ́n ṣàlàyé fún mi mo sọ fún ọmọ ní ìṣòro tẹ́ ẹ ní kò ń ṣe issue níbi ọ̀dọ̀ àwọn guys mi ẹ má worry tí bá mú yín dọ́dọ̀ àwọn pàdé mi wọ́n máa bá yín yanjú ẹ̀ nǹkan tí mo ṣe mú wọn wá nìyẹn sísá mi ẹ fẹnu ara yín ṣàlàyé. o ṣe jàre my dear gẹ́gẹ́ bí o ṣe ń sọ lọ èèyàn kan ló ń yọ mí lẹ́nu tó ń dèmi àtọkọ mi láàmú mo rí i pé tí n bá tètè wá tó ń ṣọ̀sọ́rọ̀ yẹn ó máa di nǹkan téèyàn expect ó máa di ni. tí mo fẹ́ kẹ́ bá mi gbé mi ìfẹ́ kẹ́ fà ó ẹ ṣáà bá mi gbé kúrò nílùú ìparapata mi tẹ̀ fẹ́ fojú mi rí mọ́ ni. ó tán. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ iṣẹ́ wo ló ń ṣe àti kẹ́ báwo la ṣe máa rí. ẹni tí mò ń sọ yìí ọ̀hún wèrè lásán tó ń rìn kiri ni wèrè. madam anita lè ń sọ̀rọ̀ pé ní wèrè ni ṣé wèrè lè wá ń pè wá fún un àmọ́ òwe aṣẹ́ gidi ẹ mú wá náà wá òpin pé irú iṣẹ́ wo ló wá mú wá yìí náà à ń sọ̀rọ̀ iṣẹ́ tó máa yọ owó gidi ò ń sọ̀rọ̀ iṣẹ́ wèrè àṣàwà jẹ́ kó wèrè ni. guy calm down ẹ kò ti understand pé iṣẹ́ tó mú wá owó ló máa bá dé. wá wèrè ló ń sọ yìí náà. owó wèrè náà là ń ná ní nàìjíríà yìí ṣe gẹ́tì. kò sí iye tẹ́ fẹ́ tí mi lè fún yín nǹkan ṣó tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ní wípé ẹ ṣáà mi gbé kò nílò ẹ̀ ẹ lè bá mi gbé lọ́wọ́ bí irú Kaduna or Abuja you know ó ṣàfihàn ilé fún kó lè create nuisance lẹ́nu ọ̀nà mi all the time please. ok ẹ ṣe ń sọ̀rọ̀ ni tèmi bá ti gbọ́rọ̀ owó ti tàn ẹ ń sọ̀rọ̀ kàṣọ́ kí owó tẹ bá ní lọ gbé ìyá mi wá kí n pagọ̀ máa pa tó bá jẹ́ pé owó lẹ sọ. bẹ́ẹ̀ tí ó yẹ kó mọ̀ kó kò sẹ́ni tí ò fẹ́ràn owó
gbogbo wa náà la fẹ́ràn owó so alpha báyìí ṣe máa gba owó. ẹ fọkàn balẹ̀ ẹ̀yin text details yín sí mi ẹ máa gbọ́ gbàgàn alátìlẹ̀ gbọ́. ẹ ṣe sùúrù ẹ ṣe báyìí. alaye. Thank you very much. Láti company ńlá lẹ ti wáyò Adex Nigeria Limited. Ajé ló wọlé tọ̀ mí because ẹni tí Adex bá wá kí tàbí tí Adex bá invite owó kékeré kọ́ là ń sọ̀rọ̀ wá bóyá kan tí èmi ń rò ní o bóyá tí ẹ̀yin bá dẹ̀ tó tọmọ lẹ́sìn dáadáa bóyá ilé yé mi. Inú mi dùn pé iléeṣẹ́ wa ní reputation tó dáa lọ́dọ̀ yín tó fi hàn wípé láì fa ọ̀rọ̀ gùn a lè sọ nǹkan tá a bá wá gangan. bẹ́ẹ̀ ni àwa ti ṣe background check wa sà a dẹ̀ find out pé gbogbo àwọn past projects tẹ́tí handle tẹ́ execute gbogbo ẹ̀ lẹ ṣe dáadáa ṣe mọ̀ and apart from pé ẹ ṣe dáadáa one thing ta notice ni pé kò sí anything tẹ́ bẹ̀rẹ̀ tí ẹ kì í parí ẹ̀ so ìyẹn ló wá mú wa ta wá rò because there is this new project tí a fẹ́ execute so ìyẹn ni àwa fi wá jókòó ta wá wò pé ta ní ẹni tí iṣẹ́ yẹn tọ́ sí tó kójú òṣùwọ̀n tó máa lè ṣe àwa conclude pé Romola group of companies tí ẹ̀yin Mr. Jibola jẹ́ CEO ní ká gbé iṣẹ́ yẹn fún and guess what sir this contract is worth 250 million naira. ẹ má jẹ́ kí n parọ́ fún yín I'm highly flattered lóbi tó gidi gan ṣùgbọ́n Ọlọ́run náà ni kò ṣàwà nítorí pé tí Yorùbá jójúmọ́ ẹran iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ ẹ ṣe gan no problem èmi máa ń prefer kìnìún kan kí n máa sọ̀rọ̀ business ní more conducive and relaxing place yàtọ̀ sí ọ́fíìsì tá a kàn máa serious. ìgbà yóò bá máa ká lọ jẹ lunch ní one good restaurant or sit down talk things that is more comfortable for us. So go out there. Yeah, well, maybe 5 minutes. Ẹ má bínú ṣáà ẹ sáré pick up. Hello? Speaking. What? Nobody! Gbogbo goods tí mo order láti UK. Gbogbo ẹ̀ ló ti wọ̀ mi. Ọjà 400 million naira. Gbèsè. Ẹ mọ̀ nǹkan sà. Ṣé mọ̀ nǹkan? Mi ò bá ní pé ṣé mọ̀ nǹkan? Ó ti yé wa. A máa reschedule sà. Ṣé ti gbọ́? Ẹ tẹ̀kẹ̀ ẹ́ sí o. No, ẹ má worry. Ẹ já lọ. Ó ga o. ọkọ mi olówó orí mi ṣé o fẹ́ fi ìròyìn ṣe rẹ̀ léṣe ìròyìn tó ń ro yìí kò sí nǹkan kan tó fẹ́ dà fún wa gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí solution lájọ máa wá sí. Díẹ̀ solution la máa jọ wá. bẹ́ẹ̀ ni solution ni ọkọ mi bẹ́ẹ̀ tó ń ronú sí ṣé kó tó forsake ni ká tó máa rọ ẹ́ káàkiri hospital ká máa wá owó tá tó máa fi tọ́jú ẹ̀ káàkiri ní gbogbo ètò wà nílẹ̀ yìí ó fọlọ́run bẹ́ẹ̀ náà ìrònú yẹn ni kó bá mi gbé kúrò lọ́kàn please. ṣé wọ́n mọ iye owó tó wà involved nínú business yẹn ni. I know. God, millions of naira. Báwo mo ṣe fẹ́ rí padà ìyẹn tún wá kọ́ gbogbo àwọn trailers ẹ̀ wọ́n náà jóná kọ̀ọ̀kan ni warehouse mo tún gbójúlé ìjọba wọ́n tó ti wó lánàá wà ní kí n máa ronú èmi ti gbọ́ ẹ o. àmọ́ síbẹ̀síbẹ̀ ọkọ mi aṣáànífàyè sílẹ̀ ká gbọ́ wọn lọ. ti wà. wo. kò máa dá kọ́nìyàn tí lówó rí o. ṣé bí mi náà rí lẹ́gbẹ̀ẹ́
mi ò fi ẹ́ sílẹ̀ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rí nǹkan tí màá fi ẹ́ sílẹ̀ láyéláyé agbára Ọlọ́run. Kò sí wàhálà. Pẹ̀lẹ́ tèmi. Ti bọ̀. Pẹ̀lẹ́ please. Kò sí wàhálà. Tèmi náà ní kò rògbà tí wọ́n bá ń ṣe báyìí ní obìnrin tó fẹ́ kí n ṣe. Ó dẹ̀ ṣe ẹ̀kọ́ fún mi. Kí ló fẹ́? Tó bá mi gbé whisky. Mo fẹ́ fi step down. But o need it for now please. Ìyẹn ló lè ṣe báyìí tó lọ bá mi gbé. Àmì ni mo pọ̀ just a short. Okay. Bá mi gbé. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ẹ̀dá ìbọn má ti sáré kọjá Ọlọ́run. Ẹ má jẹ́ sáré Ọlọ́run lọ. Ẹ jẹ́ ká ṣe sùúrù tó lọ́jọ́. Sùúrù tó lọ́jọ́. Àsìkò Ọlọ́run. Ṣé wọ́n máa parọ́ fún mi? Ìtàn lọ pọ̀ náà. First of all, bó la kọ́kọ́ ń lọ bá. Ọ̀dọ̀ wúmà yẹn ni. Ká kọ́ lọ wo àwọn jewelries yẹn. What do you think? Ṣé máa gbọ́ nǹkan tó yà mí lẹ́nu? Bí ìmọ̀ bóyá àwọn náà gbọ́. Kí ni? Nípa small friend ẹ ọjọ́ tó gíláàsì tó sọ̀rọ̀ sí ẹ. Wọ́n ní pé máa yẹn sick gan. Wọ́n ní kódà gan kò lè gbà pá kò lè gbẹ́sẹ̀ pé sickness yẹn ó pọ̀ gan o. Wọ́n náà ti gbọ́. Mi ò ṣe ní gbọ́. Èmi mọ̀ pé ó máa sick. Èmi mọ̀ pé nǹkan ṣe máa padà ṣe é. Ṣé èèyàn ń fi èèyàn ṣòwò kó lọ scot free ni? No! Mo sọ fún ẹjọ́ ẹ rò pé mo ń ṣe rò pé mi mọ̀ nǹkan tí mo sọ. Wọ́n ní máa yí ritualist ni. Àtúbọ̀tán nìyẹn o. You can imagine that. Bọ̀ kọ́kọ́ tó amaze mi ni wípé báwo ni wọ́n ṣe mọ̀ wípé olóògùn owó ni tó fi ṣe jẹ́ra sọ. Ṣé òwe ti rìn láàrin lọ? N gbọ́dọ̀ yára ẹ̀ brain. Tójú tí ìyẹ̀ báyìí ni àparò tì ní fi ríran. Mi ò fira mi lẹ̀ o. Kókó àdúrà mi pé kọ́lọ́ ṣàmà ṣọ́ wa. Kò dínú jìn. Gbogbo àkọ́jọ́ ń rìn ní àmọ́nú ara wa. Ṣorí bọ́ọ̀lù ló yọ mí. Ọlọ́run ni o. Kí o máa kú fàdúrà. Kí o àbọ̀ náà máa wà lórí wa o. Amen. ajé olókun sọ̀mí ajé ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lé ajé ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lé ọlọ́rọ̀. arábìnrin bàbá ṣé o rọ́ wọn tó mú wáyé yìí tí n bá ní parọ́ tàn jẹ arákùnrin tí mò ń wò lẹ́yìn ó ṣògùn owó ni. oògùn owó kẹ̀ Jíbọ́lá létí ò di o ara ẹni ò yá o pọ̀ tó gbọ́ràn ó gbọ́ ọ̀kan tí bàbá sọ ń sìnsìn ṣé o pé mo ti béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ṣé o pé mo tẹ̀ ẹ́ nínú mò ń béèrè níṣẹ́jú pé níbo ló ti rówó ṣé o ti gbọ́ ọ̀kan tí bàbá sọ ń sìn mo fọ́ náà bẹ́ẹ̀ jẹ́wọ́ tó bá yẹ kó ṣògùn owó ni o mo fọ́ náà bẹ́ẹ̀ o. pé o ti ṣàlàyé fún tẹ́lẹ̀ o ti béèrè lọ́wọ́ ẹ̀. ẹ o bàbá wọn náwọn ò ṣògùn owó bọ́rọ̀ ṣe wá rí ẹ jọ ẹ bá wa pa òdà kẹ bá wa tá ò ṣe kẹ bá wa tàn mọ́lẹ̀ sí bàbá. kí n pa òdà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣíṣe kù. ibà ọlọ́gbọ́n ló ń dirú ọlọ́gbọ́n ló ń tù lórí fáfọ́ ọ̀run mìíràn nígbà tó ń rè lọ dúrú onígbó dúdú òkùnkùn biribiri òkùnkùn gbọ́tàmì tìgbótìgbó ó ní òkùnkùn kankan ò ní borí ìmọ́lẹ̀ ẹ làwọn míì. mo rà kó fẹ́ slow dmb o á jẹ pé ọmọ yẹn látẹ̀kàn kí ló ṣẹlẹ̀ má bọ̀ náà má mú bọ̀ náà má bọ̀ náà. èrò pọ̀. ọmọ kan tó ṣẹlẹ̀ kò yí ẹ̀ a lè ọkọ lọ sọ́dọ̀ mi rébù ẹ bá kó nípa tiẹ̀ a ṣe máa lọ sí ìtọ́nà rébù a lè jẹ́ kó jọ pọ̀ ṣó yẹ ó dẹ̀ ń pé ìrìn ọmọ aráyé mi ní pẹ́
nǹkan tá a lè ṣe yẹn lóòótọ́ because sábà lọ sọ́dọ̀ honorable yẹn a ní lè lọ síbẹ̀ yẹn mọ́. wọn kọ́ lóbi máa pa wá kí ló ń sọ yìí níbo àpá wá àbọ̀ tó bá kọ́ lọ sọ́dún ẹ̀ nǹkan tó bá mú aṣemá wà okay. and it make sense now ibi tí èèyàn ti ṣayé fún wọn tó ń ṣe gbogbo nǹkan. ọdẹ ó máa dọ̀ ó ti ọdún tà. sọtí wà bẹ́ẹ̀ sà. àkìlọ ọ̀bọ yìí ọlọ́tí. oníṣọ́tí wà ń bẹ̀. ẹ dáwà náà lóhùn a lè má wà òkè lẹ́yìn a máa wà òkè lọ́la. wọ́n kó goldberg méjì wá òun ló máa fún ẹ òun ló máa sanwó ẹ̀. ok. goldberg méjì òun ló máa san owó goldberg. èmi mo gbé wá sí mi lóòótọ́ jẹ́ kí n ṣe é lálejò fún onígọ́bẹ̀ kan fẹ́mi lómi kan. náà ní sùúrù bọ́ àjọ sọ tẹ́lẹ̀ ni ó dẹ̀ ló máa gbé mi wá síbi ó máa ra nǹkan tí bá fẹ́ fún mi. òótọ́ ni ìwọ máa ń. lọ mú goldberg méjì. ó tẹ́ wọn tá a máa ṣe ṣiṣẹ́ sùúrù náà máa kú yẹ. ṣé bá ṣe tó mọ̀ wá. ṣé òun jẹ́ ìyẹ́ mi lójú àwọn. tó bá ti jẹ́ kí n jókòó ara mi jẹ́ nígbà tó mọ̀ má dẹ̀ máa bá rò. láàkì alábíkà ìwọ ìwọ ẹ bọra mílíọ̀nù. ẹ jẹ́ kó kọ́ tí wọlé. èèyàn máa lúkọ yàrá títà. wo ọmọ kan ṣẹlẹ̀ ìwọ fún mi lómi. Omi pè mí omi nìkan ṣoṣo. tó bá fẹ́ mu omi mẹ́ta máa rà. no má wọrí máa ra omi fúnra mi. èmi máa rà àti mo gbé wá sí. mo ní kó má wọrí máa ra omi mu fúnra mi má wọrí náà má wọrí fún mi ló. customer care omi la béèrè lọ́wọ́ ẹ̀ náà. bọ̀ kí ló ṣẹlẹ̀ omi ni mo ní kó fún mi kí ni ìtumọ̀ eléyìí. ẹ sà àwọn bọ́dà tó wà bẹ́ẹ̀ náà ní kí n kó fún yín. brọ́dà o. brọ́dà o. tó wọ white yẹn. ẹja yìí lọ ó wà lẹ́bi ṣẹ̀kẹ̀rẹ̀. báyìí wàá ṣe gbé bọ́dì. àbọ̀ kí ni tí wọ́n gbélé náà. tí mo jókòó síbi mi ò sọ pé mo fẹ́ mọ tí mi ní mo kọ́ ó kàn nìkan fún mi lọ ṣó wọ́n press mi nìyẹn. irọ́ o press kẹ́ wọ́n mọ iye àgbà ni wọ́n mọ̀ tọ́jú àgbà ni. ọmọ ọdún mélòó ni mi tó mọ̀ kí àgbà ó nítumọ̀ náà ó ń wọ́ mi ni náà. ṣáwá jẹ pẹ́pẹ́ láwọn ọmọ yẹn. ó bí ní pétébù mi ti gbẹ jù ní àbí. jọ torí Ọlọ́run ṣé mi ò lówó lọ́wọ́ tí mo lè fi ra goldberg ni. kí fẹ́ ra goldberg mẹ́fà ṣé mi ò lówó lọ́wọ́ tí mo lè fi ra ni. tó wá débí nsìn tó wọ́n press mi kí ni sọ wọ́n gbélé. ra méjì fún ọ mo lè máa lówó lọ́dọ̀ tiẹ̀ lẹ́nì bọ̀ mo mọ̀ pé mo lẹ́gẹ̀ lọ́rùn tí bá tiẹ̀ máa mú bóyá ìwà mi ní mú lójú ẹ̀ máa bọ́ sí kọ̀rọ̀ máa lọ mú máa kógo lẹ́ńbẹ̀. kí ló dé sójú tiẹ̀ àwọn máa ṣe máa rà sí fáwọn àtàbà pẹ́ mi tí wọ́n mọ̀ yín ní ká máa ti gbà lẹ́kọ̀ọ́ àti sùúrù. ó ní kó máa dùn lẹ́nu ẹ̀ wọ́n máa rà sí wọ́n máa rà sí. wọ́n yìí máa débi tó máa pọ̀ tó máa rà sí fún wa. wo ọmọ tí mò ń káwọ́ sókè fún ọmọ inú wa tá à ń káwọ́ sókè fún bẹ́ẹ̀ ṣé kò yẹ ká wàá rórí wa wò ṣé kò yẹ ká sùn ká rórí wa wò ká máa fi ẹsẹ̀ palẹ̀ káàkiri lójoojúmọ́ ọmọ inú wa ń ra ọtí mẹ́rin fún wa à ń káwọ́ sókè fún tíálè. má wọrí àsìkò Ọlọ́run ló dáa jù ṣe sùúrù náà. tọ́mọ àrọ̀ ti fún gbogbo àwọn tó wà lọ́ọ̀kan yóò ṣe rọtí látàrí ọ̀rọ̀ ti fún tàbí. àwọn bọ́ọ̀sì máa dé àwọn ilé ìlú yóò ṣe. Fákúndé lawọ àṣẹyìnmátì ọmọ atẹ́sí mumi kíkan lágbádá onítìkùtì o wà lọ tìrẹ owó wá fún Lájídé kó tìrẹ ọmọ wá kó tìrẹ àìkútì ṣe bálẹ̀ ọ̀rọ̀ kó là sówó kó là sọmọ kó là sáìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ torí pé ṣíṣí wọlé onírú jó eṣiṣi wọlé oníyọ̀ yọ̀ àdágìdìgbà ó wọlé olórìṣà jó olórìṣà yọ̀ kó jó sówó kó jó sọmọ kó jó sáìkú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ kó padà wá kó wá fowó ńlá kó wá fi dúpẹ́ ń bí o iṣẹ́ owó kì í ṣe dàda iṣẹ́ owó kì í ṣáyìnà kì í ṣe owó kó má ṣe ṣe o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ kan táwọn bá sọ́ọ́lì àdègún bó pẹ́ títí kàṣà iṣẹ́ torí tó yẹ wájú bá gẹ́rùn tèrìgì àgbà kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ Ọlájídé. orí tó ń wò lọ́wọ́ mi ó kéré lójú àmọ́ ata dùn sórí tó ń wò yìí ajé olókun wọ́n ń pè é ògúngún nísọ ọ wà lọ rè wá ẹni tó nífẹ̀ẹ́ sí dáadáa tó súnmọ́ tó lè rí lónìí
ó fi ajé yìí síwájú rẹ̀ bó o bá fi síwájú rẹ̀ tó ń mú tó filẹ̀ ìwọ wà mú ló mú padà wá fún mi tó o bá ti mú dọ́dọ̀ mi dáyìí tó kù dá mi ó ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ tó kìkì rẹ̀ ó kàn pẹ̀lú ìgbà lọ́wọ́ mi tọ́jú rẹ̀ o gbọ́ bí mo ṣe ní olò ó ti yé mi máa kàn yín lára láìpẹ́ ọ̀gbọ́n rí wá. asákìnírè. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ẹ̀dá ìbọn má ti sáré kọjá Ọlọ́run. Ẹ má jẹ́ sáré Ọlọ́run lọ. Ẹ jẹ́ ká ṣe sùúrù tó lọ́jọ́. Sùúrù tó lọ́jọ́. Àsìkò Ọlọ́run lójú. Ẹ má jẹ́ ká sáré. Ẹ má jẹ́ ká sáré jọ lọ́rùn. Ọlọ́run ti dán ní kálukú mọ́gò ti rán. Ọwọ́ Ọlọ́run bá mi sí òun ló bá ní kalẹ̀. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Anúlé ló sílẹ̀kùnlẹ̀ báyìí. Wo ó rí ọ̀rẹ́. Èwo lélẹ̀? Kí ló jọ lójú ẹ? Yírí ẹ wò. Gbẹ̀ẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló jọ lójú ẹ ohun tó dìmú yẹn kí ló jọ lójú wọ? Owó ẹyọ lélẹ̀ náà. Owó ẹyọ ni. Owó ẹyọ kọ́nà wa ń pè gbà yìí. Nígbà ayé àwọn bàbá wa láyé àtijọ́. Àbọ̀ gbọ́ owó rè. Òun náà ṣe máa ń ní ṣìkìṣìkì máa mì. Owó dé ṣìkìṣìkì máa mì. Owó dé owó nìyẹn. Kí ló fẹ́? Káwé. Inú mi dùn ó sọ pé láyé àtijọ́ kò sẹ́ni tó bá pélé tí wọ́n máa sọ pé owó kan dé náírà pépà gangan lówó tán nọ́ọ̀sì. Yé ń sọ fún ẹ Jídé ìwọ ṣe dúró dàsìkò Ọlọ́run sórí ìmísí Ọlọ́run ó wà káàkiri ni bó ṣe wà láyé mi bẹ́ẹ̀ náà ló wà láyé ẹ̀ ìwọ ṣe sùúrù kó o dúró de àsìkò Ọlọ́run sórí ìmísí Ọlọ́run tó wà láyé tèmi ó jẹ́ kí mi ní ìgbàgbọ́ wípé mi ní pẹ́ lówó lọ́wọ́ mi ní pẹ́ ṣoríire mi ní pẹ́ kọ́lé mọ́lé mi ní pẹ́ bímọ lémọ bẹ́ẹ̀ ló dẹ̀ ti máa jẹ́ síwọ náà tó bá farabalẹ̀ kó o dúró de ìmísí Ọlọ́run. Wọ́n wá sọ fún ẹ pé ìmísí tó wà lára tèmi yẹn òun ló ń tì mí káàkiri tó máa tì mí wọnú ajé. Àbọ̀gbọ́ ajé ni mo dì mú ìmísí tó wà lára mi rántí pàjẹ́ ni mo dì mú ìkó dẹ̀ sọ́ dire fún mi lọ́wọ́ kan bó ṣe dire yìí àbọ̀gbọ́ kó má jà kúrò lọ́wọ́ mi mọ́ kó ṣe pẹ̀lú owó ẹyọ yìí. Kó dowó fún mi. Bọ̀dá ìmísí ẹjọ́ kí ni ẹ̀ ń ṣe inú ilé tó ń ta sánsán báyìí. Ìmísí àpò tèmi lèmi fẹ́ ra. Ìmísí àpò ẹ ló mí sí port. Ìmísí inú tèmi náà afarabalẹ̀ jẹ́. Adarúgúdù sébò lónìí darúgúdù sílẹ̀ mọ́ èyí ti rí kí ni fún ọmọ onílé ń wá dénú ọmọ aláǹgbá ó sì lérò pé bí mo ṣe ní kó lo kíní ìlòlò. Bẹ́ẹ̀ ni mo ṣe lò ó. N tí mò ń rí inú kíní kan ló yẹ kí n rí ọ̀tọ̀ lẹni tí mò ń rí mbẹ̀. Kí ló yẹ kẹ́ ẹ rí kí lẹ̀ ń rí. Ìwọ ni mò ń rí. Ẹ tó bá ti jẹ́ pé èmi lẹ̀ ń rí èmi àti yín lájọ́ ń ṣe nǹkan èmi lẹ fún èmi ni mo dá padà fún yín ta lẹ́yà fẹ́ rí mbẹ̀. Ọ̀gbádùn ìwọ kọ́ ló yẹ kí n rí mbẹ̀ ẹni tó lo kíní ìfún ló yẹ kí n rí mbẹ̀ ṣé nǹkan kan ò ṣẹlẹ̀ ṣé ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ìwọ àti ìwọ ẹ̀yọ yìí. Kí lẹ̀ ń sọ yìí náà ẹni kí n make sure pé ó mú níwájú ẹ̀ gangan mi dẹ̀ mo filẹ̀ síwájú ẹ̀ bó ṣe jókòó ó dẹ̀ mú ó yẹ̀ wò báwo ni owó ẹyọ rèé àbí kí lélẹ́yìn mo ní kí ló ń wò ó lówó ẹyọ ni mo ní tó wà lọ́wọ́ ẹ̀ náà nìyẹn ó tàn. nígbà kó tó di pé yóò ń ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀. Kò sí nǹkan tó special tó ṣẹlẹ̀ ju pé mò ń wo ara mi pé sóyún wà lára mi àbí kò sí lára mi ó dẹ̀ jábọ́ níwájú mi mo dẹ̀ fi sápò. Àgbà bíjá o mo sọ náà. Kí ló ṣàgbà bíjá kí ló ṣẹlẹ̀. mo sọ náà fọ́ ti bàkínní jẹ́ nítorí ọdọ́wọ̀ èyí ó lẹ́yìn o. Owó ẹyọ yìí ń gbà tó jábọ́ kò yẹ kó mú bọ́ bá tiẹ̀ wá mú kò yẹ kó tún wọnú ilé lọ́bọ́ rẹ̀ mọ́. Ẹ wo ṣẹ́rẹ́ yìí tẹ́ bá mọ̀wọ́ yí padà yìí ohun tó máa ń sùn mí nínú gbogbo ọ̀rọ̀ yín rè o ṣé bá a ti jọ ń sọ̀rọ̀ bọ̀ látìgbà tá a ti jọ bẹ̀rẹ̀ ní ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ní àti iwájú mi ẹ̀rẹ̀ ń bínú ṣáàyè sọ fún mi láti lẹ̀ pé tí kinní bá ti jábọ́ lọ́wọ́ mi kí n má mu dépò tí màá mu fún yàn ni. tẹ́mi mọ́ para wọn ò ní balẹ̀
èmi mọ̀ pé bàlùbàlù bíi bẹ́líìtì ẹ̀rọ lọ́mọ ṣe kiri owó ẹyọ ọmọ fún ọ tó lè jábọ́ kékeré yìí láì tóbi. ṣé ìsọfẹ́ mi pé tó bá jábọ́ kí n má mú dépò tí màá mú fún yàn ni àbí nǹkan ò jábọ́ lọ́wọ́ ẹ̀yin rí ni ṣé nǹkan ò jábọ́ lọ́wọ́ yín rí. àbọ̀ mọ nǹkan tí mò ń sọ. ní kí wàá ní. bí owó ẹyẹ yìí ṣe kọ́ jábọ́ kò yẹ kó mú mọ́ nígbà tó sì wá mú kò yẹ kó mú lọ wájú rẹ̀. ṣé nǹkan ò jábọ́ lọ́wọ́ ẹ̀yin rí ni mò ń tà láti sọ fún yín ṣé kò jábọ́ lọ́wọ́ yín rí àbẹ́ sọ fún mi tẹ́lẹ̀. kò yẹ kó fi síwájú rẹ̀ rárá bó ṣe fi síwájú rẹ̀ tó jẹ́wọ́ mọ̀ ń wò mí o ti lora rẹ̀ fún. lora mi fún. bó ṣe fi síwájú rẹ̀ tó ń mú un o ti lora rẹ̀ fún. èdè bo nìyẹn èdè ìlú wo nìyẹn. yorùbá tí mo sọ yìí ọ. èdè. ọmọ pé bó ṣe mú o ti lora rẹ̀ fún ni. òun ni ó lówó láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìwọ ìyá wèrè ni. kí ni sùnmọ̀ ilé ẹ̀yin lè má já wèrè. kí ni ọ̀dọ́ lóhun kí mo tẹ́ ń bá wèrè fà. kí ni sùnmọ̀ gbọ́kọ̀ tẹ́ ń bá mi sọ. tọ́sí pé nígbà tí ọba tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nísìn ọwọ́ ọjà ní tọ́ ya wèrè. kò sí wàhálà èmi náà fún yín ní ìṣẹ́jú méje tó wà máa ya wèrè á ya wèrè á dẹ̀ sọ gbé á ní kí ni solution ẹ̀ dẹ̀ bínú ẹ̀ lẹ́nìkan máa ya wèrè. àwa ń sọ nǹkan ọ̀yọ́ ń ṣe bẹ́ẹ̀ nípa ọgbọ́n jù mí lọ. solution kan lásìkò lọ́ba pé mo sọ nǹkan fún ọ ọ̀ ń jínú. bàbá àmọ́ pé bọ́rọ̀ ṣe rí nìyí o ó lóun máa ṣàánú wa kẹ́ ó lóun máa jà sórí burúkú ọ̀rọ̀ lọ́rọ̀ mà níbi tiwa kẹ́. arábìnrin ajé alájẹ ìfà onífà yóò tọ́ mi ní kó ajífà arábìnrin arákùnrin tó ṣáájú ajé tọkọ rẹ̀ ń jìfà rẹ̀ yìí òun láwa o torí tá a bá rí ló ṣe wà ló wà yìí o. nǹkan ti ṣe mí nǹkan ti ṣe mí o. a ṣe wá ṣe báwọn. bàbá ń gbẹ̀tọ́ mi rí pé wàhálà ìpọ̀ jù ni mo rò pé kí ló ṣẹlẹ̀ tí wèrè ń ya iná ọ̀nà wa lójoojúmọ́ mo fi rò pé kó bá mi wá nǹkan ṣe sí kó bá mi gbé jìnnà kódà ibi tó lè sọ sí ibi tí mo tẹ̀ mọ̀ pọ̀ sọ sí gan wọ́n ní yẹn gan à ń ṣe ọlọ́rọ̀ mọ́ débi pé màmá ibi tó wà ẹ ṣàánú mi ọbẹ̀ ṣàánú mi torí Ọlọ́run. àmọ́ tọ́lọ̀ bá wá kọ̀kì tó kọlẹ̀ ó níbi tá a darí rẹ̀ sí ọ̀nà tá a gbé wa ń ṣàlàyé fún ẹ. Jíbọ́lá. lọ́wọ́ wa. pẹ̀lẹ́ wà á gbádùn ẹlẹ́dàá gbádùn ò ní kú. arábìnrin tí ẹ lè ṣe. bàbá kò sí nǹkan tẹ́ bá ní kí n ṣe tí mi ò lè ṣe. ó lé o. ẹ wo bí mo ṣe dà torí ọkọ mi ẹ wo bí mo ṣe dà. ẹ ṣe. kò sí nǹkan tẹ́ ní kí n ṣe tí mi ò ní ṣe ẹ ṣàánú mi. tẹ́ bá wá ní ẹ ṣe kékeré ni o sórí gbogbo nǹkan ara jẹ́ tí ọkọ rẹ kó jọ pátápátá títí kan rí bàtà ẹsẹ̀ rẹ̀ tó ń wọ̀ ẹ fi tọrẹ ni o. bàbá nǹkan tá a kó jọ Jíbọ́lá kó jọ gbogbo nǹkan ní wa pátápátá ká fi tọrẹ. ẹ fún aláìní ẹ yànda ẹ wá bẹ̀rẹ̀ ìgbésí ayé yín. Ọlọ́run mi o mo ní ká ti bẹ̀rẹ̀ bàbá mo ní ká ti bẹ̀rẹ̀. ẹ bẹ̀rẹ̀ níbi àti yọ náà ni níbi àti yàn láti bẹ̀rẹ̀. a ṣe my dear. ó ṣe. ṣé o gbọ́ nǹkan tó sọ. ó máa ṣe bàbá. a máa ṣe. ní kó fẹ́ nu ara rẹ̀ sọ̀rọ̀. má yìí jábọ́. arábìnrin ó ṣe. a ṣe kò ń ṣàtìgbàgbọ́. tó bá ti wá ṣe ìjókòó ilẹ̀ kan mú rẹ̀. tábà ṣàtìṣe ọkọ̀ tó bẹ́ẹ̀ gbádùn. ẹ wà ní ìjà ayé rọ. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run ló dára. Ẹ̀dá ìbọn má ti sáré kọjá Ọlọ́run. Ẹ má jẹ́ sáré Ọlọ́run lọ. Ẹ jẹ́ ká ṣe sùúrù tó lọ́jọ́. Sùúrù tó lọ́jọ́. Àsìkò Ọlọ́run lójú. Ẹ má jẹ́ ká sáré. Ẹ má jẹ́ ká sáré jọ lọ́rùn. Ọlọ́run ti dán ní kálukú mọ́gò ti rọ̀. Bẹ́ẹ̀ni. Ọwọ́ Ọlọ́run bá mi sí o, òun ló bá ní kalẹ̀. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run, ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run, ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ahun kẹta ta ọwọ́ Ọlọ́run bá mi sí o, òun ló bá ní kalẹ̀. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run, ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run ló dára. Ìmísí Ọlọ́run. Ìmísí Ọlọ́run.